ọ̀rọ̀ Fọlá kọ́ ló dá ìjà sílẹ̀ láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó o. ìjà tó wà láàrin wọn ti kọjá ọdún 15 tí wọ́n sì kọ̀ tí wọn ò parí rẹ̀ nítorí wèrè tó ń gbénú wọn. Àjàlá Jalingo tú àṣírí ńlá lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó tí ọ̀pọ̀ ènìyàn kò mọ̀. Dayọ̀ Amusa fárígá o, ó ní àfikún sí ọmọkùnrin yìí dé kirikiri lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ lẹ́yìn tó ní Dayọ̀ ní kòkòrò àìgbóògùn HIV. tọmọkùnrin náà sì ti fèsì sí gbogbo mọ̀húrú tí Dayọ̀ ń dún mọ́ lórí ayélujára yìí. èyí lohun tó sọ. ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. ọ̀rọ̀ Fọlá kọ́ ló dá ìjà sílẹ̀ láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó o. ìjà tó wà láàrin wọn ti kọjá ọdún 15 tí wọ́n sì kọ̀ tí wọn ò parí rẹ̀ nítorí wèrè tó ń gbénú wọn. Àjàlá Jalingo tú àṣírí ńlá lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó tí ọ̀pọ̀ ènìyàn kò mọ̀. ọ̀pọ̀ èèyàn ló rò pé ìjà burúkú tó wà láàrin àwọn òṣèré ilẹ̀ wa méjèèjì ni Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ látàrí bí Ìyábọ̀ Òjó ṣe fa ìyálé Lizzy mọ́ra ìyẹn Fọlá Tinubu lẹ́yìn ìgbà tí Lizzy fẹ́ ọkọ rẹ̀ tó ràn lọ́wọ́ tó tún mú lọ bá àwọn èèyàn tó lè ràn lọ́wọ́ kódà tí wọ́n tún dáwó jọ sí ṣọ́ọ̀bù fún. bẹ́ẹ̀ làwọn míín sọ pé ìyá Esabod ló dá ìjà sílẹ̀ láàrin àwọn òṣèré méjì tí wọ́n ti fìgbà kan jẹ́ ọlọ́rọ̀ rí yìí. ṣùgbọ́n àgbà òṣèré ilẹ̀ wa tó ti fìgbà kan jẹ́ gómìnà ẹgbẹ́ òṣèré tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà ANTP rí ni Hakeem Alimi tí gbogbo èèyàn mọ̀ sí Àjàlá Jalingo ti wá tú àṣírí ńlá nípa ìjà burúkú tó kọ̀ láti tán láàrin àwọn òṣèrébìnrin ilẹ̀ wa méjèèjì yìí. Àjàlá Jalingo jẹ́ kó di mímọ̀ pé kì í ṣe ní bẹ́ẹ̀ ni kì í ṣàná ni àwọn òṣèré ilẹ̀ wa yìí ti bẹ̀rẹ̀ ìjà wọn. àṣírí tí àgbà òṣèré yìí tú nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí ìkànnì African A-list TV yìí fi hàn pé ọ̀pọ̀ èèyàn tó ń dá sí ọ̀rọ̀ àwọn òṣèré ilẹ̀ wa yìí kò mọ ìtàn ohun tó ṣẹlẹ̀ láàrin wọn. àgbà òṣèré yìí ní ìjà tó wà láàrin àwọn òṣèrébìnrin méjèèjì yìí ti bẹ̀rẹ̀ láti sáà àkọ́kọ́ òun lórí oyè gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ òṣèré tíátà ANTP. bẹ́ẹ̀ ni òun parí sáà ẹlẹ́ẹ̀kejì ní ọdún 2014. àgbà òṣèré yìí sì ní òun ti dá sí ọ̀rọ̀ náà tí òun sì ti gbìyànjú láti bá wọn parí ìjà yìí kó tó di òpin sáà àkọ́kọ́ òun. ó ní ìjà tó wà láàrin àwọn òṣèrébìnrin méjì ti máa tó bí ọdún 15. Àjàlá Jalingo ní òun pe àwọn òṣèrébìnrin méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí gómìnà wọn nígbà náà tí òun sì bá wọn dá sí i kódà òun bá wọn parí ọ̀rọ̀ náà. ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún òun pé iná ọ̀rọ̀ náà sì ń jó lẹ́yìn ọdún 15 tí òun ti bá wọn dá sí i. nígbà tí àgbà òṣèré yìí ń sọ̀rọ̀ lórí ètò yìí ló ní nígbà tí mo jẹ́ gómìnà ẹgbẹ́ tí à ń ṣe lánàá yẹn Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ní èdè àìyedè láàrin ara wọn. mo jẹ́ gómìnà ANTP tá à ń ṣe nígbà yẹn. mo dẹ̀ pè wọ́n pé mi ò fẹ́ kí kinní yẹn kó máa tẹ̀síwájú báyìí. oníkálukú dẹ̀ rojọ́ tiẹ̀. mo dẹ̀ bá wọn sọ mo yanjú ẹ̀. mo ní mi ò gbọ́dọ̀ gbọ́ irú ìjà bẹ́ẹ̀ yẹn mọ́ o. ẹ parí ẹ̀. nígbà yẹn mo sì jẹ́ gómìnà. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ti ju ọdún 15 ìyẹn 15 years lọ nítorí mo ti kúrò lórí ipò gómìnà ANTP láti ọdún 2014. mo dẹ̀ sì wà ní sáà àkọ́kọ́ nígbà yẹn. wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi ṣùgbọ́n nígbà tó yá mo tún wá padà gbọ́ pé wọ́n sì ń jà. ó túmọ̀ sí pé wọn ò ní nǹkan tí wọ́n rò ní. ìjà tí mo ti parí nígbà tí mo sì jẹ́ gómìnà tí mo dẹ̀ sì ń gbọ́ pé wọ́n sì wà lórí ẹ̀. kí ni wọ́n fẹ́ gbà lórí ẹ̀? ẹgbẹ́ tí à ń ṣe yìí ẹgbẹ́ tí èèyàn gbọ́dọ̀ fi àpẹẹrẹ rere lélẹ̀ ni. kí ló pa wọ́n pọ̀? kí ni wọ́n fẹ́ gbà nídìí ẹ̀? ṣùgbọ́n kò sẹ́ni tó máa tajà yẹ̀pẹ̀ tí kò ní gbowó òkúta o. àwọn tó ń wo agbo òṣèré nísìn ọ̀pọ̀lọpọ̀ wọn ti tojú bọ nǹkan tí ìyálà kú ìyálà ìyá ìyá wọn kò tojú bọ̀. èṣù ti ń gbénu wọn àṣetánì ti ń gbénu wọn bíi pé kí wọ́n ba ohun tó dáa jẹ́ ni. ẹlòmíì kọ́ inú ìdílé tí òun ti jáde nǹkan tí kò tó nǹkan ni wọ́n máa ń bára wọn jà sí tí wọ́n á sì máa lérí. ṣùgbọ́n o èèyàn kan ò ní rù níbù kó sọ lóru bó ní kálukú bá ṣe rù bẹ́ẹ̀ ló ṣe máa sọ. ọ̀pọ̀lọpọ̀ ti níwèrè tiẹ̀ tó ń gbénu ayé ẹ̀ kí wọ́n tó darapọ̀ mọ́ iṣẹ́ tíátà. ìwà burúkú ti wà nínú ẹlòmíì. ẹni tá a bá bí níbi tí wọ́n bá ti ń ba ohun tó dáa jẹ́ kò lè dé ta kó má ba ohun tó dáa jẹ́. ẹni tá a bá dẹ̀ bí láti léere tí wọ́n bá ní lágbájá ó ti tó ó gbọ́dọ̀ tán síbẹ̀ náà ni. àgbà òṣèré yìí tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ nítorí pé wọ́n ti tojú bọ àwọn nǹkan tí kò yẹ kí wọ́n tojú bọ̀. ó ní èṣù kò ní fúnyàn ládìyẹsìn kó má gba odindi ẹni lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ló ń gba àwọn tó wà lágbo òṣèré ní ìyànjú pé kí wọ́n má sáré ju kádàrá lọ. ó ní kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí alágẹmọ tó ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikú ń pa áńbẹ̀lẹ̀ tà sí ọ̀pọ̀lọ́ tó ń jọra rẹ̀ mọ́lẹ̀. níparí ọ̀rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ yìí àgbà òṣèré yìí ní kì í ṣe pé ẹnu ẹgbẹ́ ò ká wọn nítorí àwọn ti pè wọ́n tí àwọn sì bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí. ó ní ṣùgbọ́n wèrè ti wà lára àwọn mìíràn kí wọ́n tó darapọ̀ mọ́ iṣẹ́ tíátà tó sì yẹ kí wọ́n lọ máa ṣàyẹ̀wò nílé ìwòsàn tí wọ́n ti ń wo àwọn tó ní gángangan kí wọ́n tó gbà wọ́n wọlé ságbo òṣèré nítorí pé àwọn tó bá ti níwèrè yìí lára àbákú laṣọ ewúrẹ́ ni fún wọn. báyìí ni àgbà òṣèré tí àwọn èèyàn mọ̀ sí Àjàlá Jalingo yìí ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí tí àwọn èèyàn sì ń sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ọ̀rọ̀ tí àgbà òṣèré yìí sọ yìí. wọ́n ní ẹni tó bá tabà kó má fi ṣèbínú dípò bẹ́ẹ̀ níṣe ni kó lọ yẹ ara rẹ̀ wò. wọ́n ní èyí tó bá mọ̀ pé òun jáde láti léèrè nínú àwọn òṣèré yìí ni kó
kó tètè lọ tọwọ́ ìjà bọlẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ní ẹnu ẹgbẹ́ òṣèré kì í ká àwọn ọmọ ẹgbẹ́ wọn mọ́ ní kété tí wọ́n bá ti là tí wọ́n ti lu tán tí wọ́n sì ti lówó lọ́wọ́. Wọ́n ní ó yẹ kí ẹgbẹ́ òṣèré ti yan ìgbìmọ̀ tó máa lè fún ọ̀rọ̀ yìí ní gbogbo ohun tó bá fẹ́ láti parí rẹ̀, nítorí ọ̀rọ̀ náà ń ba agbo òṣèré lójú jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn kan ń béèrè lọ́wọ́ àgbà òṣèré yìí pé ṣé ó ti dágbére nílé, nítorí àwọn kan sì máa padà jáde fún lórí ayélujára tó sì ṣeé ṣe kí wọ́n fi èpè ránṣẹ́ sí tọmọtọmọ. Dayọ̀ Amusa fárígá o, ó ní àfikún sí ọmọkùnrin yìí dé kirikiri lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ lẹ́yìn tó ní Dayọ̀ ní kòkòrò àìgbóògùn HIV. Tọmọkùnrin náà sì ti fèsì sí gbogbo mọ̀húrú tí Dayọ̀ ń dún sí lórí ayélujára yìí. Èyí lohun tó sọ. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa ní Dayọ̀ Amusa tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Déwùmí Ìbẹ̀rù ti fárígá o. Ó ní ńlá àfi kí òun gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin kan tó máa ń ṣe fídíò jáde lórí ayélujára tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláolúwa Ṣẹ́gun Solomon tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Unofficial Olas nítorí ohun tí ọmọkùnrin yìí ṣe. Ẹnu ọjọ́ mẹ́ta ẹni ìròyìn kan ti ń jà ràìnràìn káàkiri orí ayélujára tí àwọn èèyàn ń gbà bí ẹni gbàgbà òtín tí àwọn èèyàn sì ń pín káàkiri bí iná orí pé òṣèrébìnrin tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ pẹ̀gàn rẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́mọ bíbí dé yìí ní kòkòrò àìgbóògùn HIV. Eléyìí wáyé lẹ́yìn tí Ṣẹ́gun Solomon táwọn èèyàn mọ̀ sí Unofficial Olas gbé fídíò kan jáde lórí ìkànnì ayélujára rẹ̀ níbi tó ti dárúkọ àwọn gbajúmọ̀ àti ìlúmọ̀ọ́ká ilẹ̀ wa tí wọ́n ní kòkòrò àìfojúrí tó ń fa àrùn àìgbóògùn HIV 5 tó sì dárúkọ Dayọ̀ Amusa gẹ́gẹ́ bí gbajúmọ̀ kẹta. Nígbà tó dárúkọ Dayọ̀ Amusa, Olas ní Dayọ̀ fúnra rẹ̀ ló jáde tó sì kéde pé òun gbélé ayé pẹ̀lú kòkòrò HIV lára. Ó ní òṣèré yìí ṣàlàyé bí àrùn yìí ṣe ṣàkóbá fún iṣẹ́ tíátà tí òun yàn láàyò. Ṣùgbọ́n ní kété tí àwọn èèyàn rí fídíò yìí ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pe àkíyèsí Dayọ̀ Amusa sí tí òun náà sì ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀, ṣùgbọ́n aṣọ ò bọ́mọ́ yẹ mọ́ nítorí níṣe ni àwọn èèyàn ń pín fídíò náà káàkiri orí ayélujára tí ọ̀rọ̀ náà sì bẹ̀rẹ̀ sí ní ràn káàkiri bí epo kẹrosin. Eléyìí ló mú òṣèré yìí jáde tó sì ní àfi kí òun fi ọmọkùnrin tó ṣe fídíò náà jófin lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́. Òṣèré yìí ní kì í ṣe ohun tó dùn mọ́ òun nínú láti fi òfin gbé ẹnikẹ́ni. Ó ní ṣùgbọ́n òun fẹ́ fi ọmọkùnrin yìí pàrokò fún àwọn tó kù bíi tirẹ̀ tó máa ń gbé ìròyìn òfìgè jáde lórí ayélujára láì ṣe ìwádìí wọn tí wọ́n á sì máa ba àwọn èèyàn lórúkọ jẹ́ nítorí pé àwọn náà fẹ́ jẹ́ èèyàn. Nínú fídíò kan tó gbé jáde lórí ayélujára rẹ̀ ni òṣèrébìnrin Dayọ̀ Amusa ti sọ pé lóòótọ́ ni òun ṣe àyẹ̀wò kòkòrò HIV ní bí ọdún díẹ̀ sẹ́yìn tí èsì àyẹ̀wò náà sì fi hàn pé òun kò ní àrùn àìgbóògùn yìí. Ó ní ṣùgbọ́n láti gba àwọn èèyàn níyànjú òun pinnu láti jáde láti sọ̀rọ̀ lórí àrùn kògbóògùn yìí tí òun sì sọ pé kí àwọn èèyàn náà gbìyànjú káwọn náà lọ ṣe àyẹ̀wò tiwọn àti pé tí èèyàn bá ní kòkòrò yìí kò túmọ̀ sí pé òpin ti dé bá ayé wọn. Dayọ̀ tẹ̀síwájú pé ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún òun pé ọmọkùnrin kan tó máa ń ṣe fídíò jáde lórí ayélujára ti gbé fídíò kan jáde tó ń jà ràìnràìn kiri tí àwọn èèyàn sì ń pe àkíyèsí òun sí. Òṣèré yìí ní bí òun ṣe ń sọ̀rọ̀ yìí ọmọkùnrin náà ti máa mọ ibi tí ara rẹ̀ dé sí nítorí òun kọ̀ láti fojú fo ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni Dayọ̀ ń béèrè pé kí ló dé tí àwọn tó máa ń ṣe àgbéjáde ìròyìn tàbí sọ̀rọ̀ lórí ayélujára kì í ṣe ìwádìí fínífíní kí wọ́n tó gbé ìròyìn jáde nípa èèyàn pàápàá jùlọ àwọn gbajúmọ̀. Òṣèré yìí ní òun ní àwọn ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó ń ka àwọn irọ́ tó ń lọ kiri nípa òun yìí tó sì máa ń bà wọ́n nínú jẹ́ gidigidi. Ó ní ṣùgbọ́n òun máa fi ọmọkùnrin ìjófin kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn yòókù. Bẹ́ẹ̀ ló tẹnu mọ́ pé òun kò ní àìsàn àìgbóògùn HIV o. Báyìí àti bẹ́ẹ̀ lọ ni Dayọ̀ ṣe fi ẹ̀hónú rẹ̀ hàn lórí irọ́ bàǹtàbàǹtà tó ń káàkiri orí ayélujára nípa rẹ̀ yìí tí àwọn èèyàn sì ń rọ̀ pé kó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà láti kọ́ ọmọkùnrin yìí àti àwọn tó kù lọ́gbọ́n kí wọ́n yé gbé ìròyìn aburú nípa gbajúmọ̀ àti àwọn òṣèré àti pé kí àwọn tó fẹ́ ṣerú ẹ̀ náà lè mọ̀ pé ìjìyà ńlá wà fún irú ìwà bẹ́ẹ̀. Ṣùgbọ́n arákùnrin Ṣẹ́gun Solomon tó ṣe àgbéjáde yìí náà ti fèsì o tó sì ṣàlàyé lórí ohun tó ṣẹlẹ̀ àti bí orúkọ Dayọ̀ ṣe dé àárín orúkọ tí òun dá nínú fídíò náà nígbà tó ń ṣe àlàyé nínú fídíò kan tó gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀. Ṣẹ́gun ní òṣìṣẹ́ òun kan tí òun gbà gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ láìpẹ́ yìí ló fún òun ní orúkọ àwọn gbajúmọ̀ tó ní àrùn HIV. Ó ní òun kò sọ pé Dayọ̀ Amusa ní àrùn HIV o. Ó ní ohun tí òun sọ ni pé Dayọ̀ náà ti jáde láti sọ̀rọ̀ ipò tó wà àti àìlera HIV. Ṣẹ́gun fi kún un pé òun kò tilẹ̀ mọ ẹni tí Dayọ̀ Amusa jẹ́, bẹ́ẹ̀ ni àṣìṣe ńlá lélẹ́yìí jẹ́ fún òun tí òun sì ti tọrọ àforíjì fún àti pé òun ti pa àwọn fídíò yìí rẹ́ lórí gbogbo ìkànnì ayélujára òun. Níparí ọ̀rọ̀ rẹ̀ Ṣẹ́gun ní ẹni tí kò bá tí ì ṣe àṣìṣe rí nìkan ni kó dá òun lẹ́jọ́. Báyìí ni ọmọkùnrin yìí ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ tí àwọn èèyàn sì ń ké mọ́ lẹ́nu pé irọ́ ńlá ló ń pa pé ó sọ pé Dayọ̀ ní HIV. Wọ́n ní tí kò bá tiẹ̀ sọ pé Dayọ̀ ní HIV kí ni orúkọ rẹ̀ ń ṣe láàárín àwọn tó ní àrùn HIV. Bẹ́ẹ̀ ni wọ́n ní dípò kó tọrọ àforíjì níṣe ló tún jáde tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga tí wọ́n sì ní kí Dayọ̀ Amusa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó gbé ọmọkùnrin yìí lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́.